kí ni Sunday Ighoho ṣe? Ó láwọn aráàlú ìyá òun, àwọn aráàlú bàbá òun lókè Ògùn, àwọn aráàlú ìyá òun ní Bàràpá, ikú ń pa wọ́n. Ó wá lọ dáàbò bo àwọn ará bàbá ẹ̀, ó lọ dáàbò bo àwọn ìyá ẹ̀. Kò sí nǹkan tó ṣe tí ò dáa. Tí ààbò bá wà, ṣé a lè lọ máa dáàbò bò? Mo máa ń sọ ní gbogbo ìgbà kó tó wọlé mi orí àwọn ọlọ́dẹ ń bẹ. Kí ni ìdí ẹ̀? Mò ń dáàbò bo ara mi nítorí pé òfin Nàìjíríà fún mi láyè láti dáàbò bo ara mi. Òfin Nàìjíríà fún àwọn tí ń ṣe security láti lọ máa rẹ́gísítà, wọ́n tún gbowó lọ́wọ́ wọn gan, kán lè máa ṣọ́ àwọn ènìyàn. Òfin Nàìjíríà criminal code lápè ó sọ wípé tí èèyàn bá fẹ́ pa mí àbí tó bá fẹ́ ṣe mí ń jàǹbá, mo ní àṣẹ láti dáàbò bo ara mi kó má pa mí, kó má ṣe mí ń jàǹbá. Tí tó bá pa mí, òkú ò lè rújọ́ o. Criminal code gbà ẹ̀. Kí ni Sunday Ighoho ṣe? Ó láwọn aráàlú ìyá òun, àwọn aráàlú bàbá òun lókè Ògùn, àwọn aráàlú ìyá òun ní Bàràpá, ikú ń pa wọ́n. Wọ́n jókòó ńlé, ikú wá ń bá wọn. Wọ́n wà lóko, ikú wá ń bá wọn. Wọ́n wà nírìn àjò, wọ́n jí wọn gbé. Òfin Nàìjíríà ṣáà ti sọ pé wọ́n lè dáàbò bo ara wọn. Ó wá lọ dáàbò bo àwọn ará bàbá ẹ̀, ó lọ dáàbò bo àwọn ìyá ẹ̀. Kò sí nǹkan tó ṣe tí ò dáa. Tí ààbò bá wà, ṣé a lè lọ máa dáàbò bò? Lọ́nà kejì, mo tún máa ń sọ bẹ́ẹ̀ sí Mùsùlùmí sọ wípé tó bá rí ikú tó ń bọ̀, tó bá jẹ́ kí ikú ẹ̀ pa ọ́ lọ sọ́run àpáàdì. Nítorí wípé ìwọ tó rí kú tó jẹ́ kó pa ọ́, ó para rẹ̀ ni. Ìyẹn yàtọ̀ sí wípé ẹnìkan pa ọ́ lójijì. Tó bá pa ọ́ lójijì, gbogbo ẹ̀ṣẹ̀ yóò lọ sórí ẹ̀. Gbogbo àwọn òkú tó ń bọ̀, ó sá fún, ó bájà, ó mú àdá, ó yọ àdá, ó mú ìbọn, ó yọ ìbọn, ó jẹ́ kó pa ọ́. Ọ̀run àpáàdì lọ́ọ́ lọ. Ìyẹn túmọ̀ sí wípé ẹ̀sìn yẹn kọ́ wa wípé ká máa gbìjà ara wa. Nǹkan tó bá lè pa wá, ká má jẹ́ kó pa wá. Nǹkan tí Sunday Ighoho ṣe nìyẹn. Èmi ò rí nǹkan tó burú ń bẹ̀. Ṣé bó ṣe rí ní ọdún 10 ni tàbí 20 ọdún? Ó tilẹ̀ pẹ́ jẹ́ pé ó ti pẹ́ tí àwọn èèyàn ti ń sọ pé ẹ tú ètò Nàìjíríà yìí tò. Ó pẹ́ táwọn èèyàn ti ń sọ pé ẹ dá ọlọ́pàá ìbílẹ̀ àti ìpínlẹ̀ sílẹ̀. Wọ́n ti ń sọ láti bí 1992. Ṣùgbọ́n kò sẹ́ni tó gbọ́. Àwọn ìjọba wa gbogbo lóríṣiríṣi wọ́n ti sùn. Nínú oorun wọn, wọn ò gbọ́ ti mẹ̀kúnnù, wọn ò gbọ́ igbe, wọn ò gbọ́ igbe tàgbẹ̀, wọn ò gbọ́ igbe ti ọmọléèwé, wọn ò gbọ́ igbe ọmọdé, wọn ò gbọ́ igbe oníṣòwò. Gbogbo ìwádìí wàhálà lé wa lọ́wọ́ sí. Yorùbá ò fẹ́ yàn jẹ, wọ́n dẹ̀ gbà pé wọ́n yàn wọ́n jẹ. Yorùbá ò fẹ́ ṣẹ́rú ẹnìkọ̀ọ̀kan. Tẹ́ bá wo ọ̀rọ̀ Nàìjíríà láti 1992, Yorùbá ń pariwo ẹ fún wa ní sovereign national conference. Ẹ jẹ́ ká jókòó, ẹ jẹ́ ká sọ bí a ṣe máa gbénu ilé yìí tí ó tẹ̀ wá lọ́rùn. Ẹ̀yin kan ẹ̀ lè nítorí pé ẹ jẹ́ ológun kẹ́kọ̀ọ́ máa ṣe nǹkan tó wù yín. Ẹ̀yin náà lẹ create local government, ẹ̀yin náà lẹ dá state lẹ̀, ẹ bẹ̀rẹ̀ 12, ẹ sọ sínú 19, ẹ sọ di 21, ẹ sọ di 30, ẹ sọ di 26. Ẹ kàn ń ṣe bó ṣe wù yín. Wọ́n tún ṣe constitution 1999. Yorùbá ti pariwo títí ẹ tún kìíní yìí kọ constitution yìí ológun ló fi lé wa lọ́wọ́.
ní pé ká padà sí ti 1963 tó jẹ́ àwọn olóṣèlú ló kọ àbí ká jókòó ká kọ̀ mí ẹ gbọ́ ara sì ní wọ́n sì ń rí i pé lójoojúmọ́ nǹkan tó ń bọ̀ yìí ó ń bọ̀ yìí o wọ́n ní kinní kan la máa ń dẹ̀dẹ̀ àwọn ni àwọn tẹ̀ ń pè yín ẹ̀ẹ́dẹ́ àwọn ẹ̀ẹ́dẹ́ ẹ̀rí Yorùbá kò sì gbà kan máa pariwo pé àwọn fẹ́ lọ àwọn fẹ́ lọ ṣùgbọ́n ara wọn ni wọ́n òun ló fi jẹ́ pé àwọn kan rò wípé bóyá tí Yorùbá bá ṣe president bóyá Yorùbá lè tú gbogbo ẹ̀ ṣe ṣùgbọ́n nǹkan tó bàjẹ́ pẹ̀lú Nàìjíríà olóṣèlú ò lè fagbára tú ṣe torí ó máa lọ sí National Assembly Senate àti House of Reps àwọn wọ̀nyí ló ti pọ̀ jù ń bẹ̀ wọ́n ti ní 19 states sí 17 ẹ bá ti wòye senator tán ní ẹ bá ti rí síra wọn bá ti wọ House of Reps síra kò sí bí wọ́n ṣe lè ṣe é ṣùgbọ́n àwọn kan ní ìgbàgbọ́ wípé ẹ bá dèdè president wọ́n lè túṣe àwọn kan wá rò pé ẹ jẹ́ á padà sí bá a ṣe wà rí a ṣáà ti lo oògùn kan rí tó bá wa lára mu oògùn yẹn ni Western region fi bẹ̀rẹ̀ free education ẹ̀kọ́ ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ tẹlifíṣàn yunifásitì stadium housing estate ẹ̀wọ̀n ń lọ Mẹ́kà pé àkókò òfin kan nìyẹn pé a ṣe padà sí yẹ àwọn kan rò pé bóyá pé a kóra wa mọ́ra ní pàǹpà ní ó di dandan ó gbọ́dọ̀ dì mọ́ mi pé òun ló lé wa débi ẹ já fúnra wa láàyè ká fúnra wa lọ́wọ́ ká fúnra wa lálàáfíà pé bóyá àwọn kan sọ yẹn ṣùgbọ́n ó ti wá sú àwọn kan nǹkan tó dẹ̀ jẹ́ ó sú wọn ni pé wọn ò rí ìdájọ́ nínú pé ká padà sí bí a ṣe wà rí oògùn tá a lò rí tó bá wa lára mu àbí ká kúkú dúró orí méjì ẹni tí a bá tètè gbégbésẹ̀ àkọ́kọ́ yẹn lè jẹ́ tí a bá tètè gbégbésẹ̀ ẹ rí i pé lójoojúmọ́ ni àwọn tí wàá rò wípé wọn kúkú ní í gbọ́ àti ń sọ pé kán restructure wọn ò ní í gbọ́ bóyá tí Yorùbá bá wá dọ̀bálẹ̀ tínú ẹ̀ bá lóṣù wọn á gbọ́